A kú dédé àsìkò yìí, ìgbà yìí yóò rọrùn fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa Ìròyìn Fẹ́lifẹ́li online TV. Lónìí tí í ṣe ọjọ́rú Wednesday 30 nínú oṣù kẹwàá ọdún 2024, Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká mu tíì tútù ká fi ṣera ró, à ń bọ̀ wá. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li wa rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 29 nínú oṣù kẹwàá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Òun ló gbé òṣùbà ràbàdẹ̀ fún àwọn ìgbìmọ̀ kan èyí tí wọ́n gbé kalẹ̀ láti máa bójútó títà àti rírà epo rọ̀bì àti iye tí wọ́n ń gbé jáde láti àwọn ilé iṣẹ́ ìfọ epo tó jẹ́ ti orílẹ̀-èdè wa gbogbo, nípa àṣẹ àti ọ̀rọ̀ kan tí ààrẹ Tinubu sọ wípé bí wọ́n bá ta epo rọ̀bì fún àwọn ilé iṣẹ́ ìfọ epo lẹ̀ yìí, wọ́n gbọ́dọ̀ tà á pẹ̀lú owó náírà. Tí wọ́n bá sì rà jáde lẹ́yìn tí wọ́n bá ti fọ̀ ọ́ tán, wọ́n gbọ́dọ̀ rà á pẹ̀lú owó náírà ni. Wọ́n gbọ́dọ̀ fi owó ilẹ̀ òkèrè dúnàádúrà mọ́ láàrin ilé iṣẹ́ ìfọ epo Dangote àti àwọn ilé iṣẹ́ ìfọ epo kéréje yòókù, tó ń ti àwọn tí ọ̀rọ̀ ń kàn tó fi mọ́ ilé iṣẹ́ NNPCL ní orílẹ̀-èdè yìí. Tinubu tó nínú òun dùn láti rí àwọn ìgbésẹ̀ ọ̀tun yìí pẹ̀lú bí wọ́n ṣe tẹ̀lé ọ̀rọ̀ náà tó ń ti àṣẹ eléyìí tí òun pa pẹ̀lú bí wọ́n ṣe mú lò. Ó ní ó fi hàn wípé ètò ọrọ̀ ajé wa yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣe dáadáa síwájú sí, àti wípé owó ilẹ̀ wa yóò bẹ̀rẹ̀ sí ní máa níyì níwájú àwọn owó yòókù káàkiri àgbáńlá ayé. Tinubu fi wá dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé epo bẹtiróòlù àti dísù yóò wà ní rírà káàkiri àwọn ilé ìtajà epo kéréje ní tùbútùrù orílẹ̀-èdè Nàìjíríà. Igun mẹ́rin ilẹ̀ yìí kò ní súnkẹrẹ fàkẹrẹ mọ́. Ó ní epo yóò wà ní àwọn ibi ó yẹ kí wọ́n ti rí pẹ̀lú ìgbésẹ̀ ọ̀tun àti àwọn ìgbà ọ̀tun èyí tó ń dé bá ẹ̀ka epo bẹtiróòlù ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Tinubu wá fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bó ti wù kó rí, ó ní epo wa kò lè dàbí 40 ọdún sẹ́yìn. Ó nítorí wípé ìgbà ọ̀tun, àsìkò ọ̀tun láwà yìí. Ó ní omi tuntun ti rú, ẹja tuntun ó sì ti ṣetán láti wẹ̀ nínú rẹ̀. Ó ní gbogbo nǹkan ni yóò máa lọ ní pẹ̀lẹ́kùtù lẹ́ka epo bẹtiróòlù. Kò lè dàbí bí ọ̀rọ̀ epo ṣe rí ní 40 ọdún sẹ́yìn lọ́dún náà lọ́hùn, gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ti fi ọ̀rọ̀ ń léde lánàá nílùú Àbújá lásìkò tó ń bá àwọn ìgbìmọ̀ tó gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ epo náà sọ̀rọ̀ nílùú ọba nílùú Àbújá. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ló ti tẹ àwọn afurasí oníṣẹ́ ibi tó ń lọ bíi 27 báyìí láwọn igun 4 tó gbé ìpínlẹ̀ Ondo dúró ní ìjọba ìbílẹ̀ 18 èyí tó wà ní ìpínlẹ̀ náà. Oríṣiríṣi àwọn oníranran ìwà iṣẹ́ ibi ni wọ́n mú àwọn èèyàn ọ̀hún sí o, bí ìjínigbé, àwọn tí ń pani fi ṣètùtù ọlà, àwọn alọ́kólóhùn kígbe àti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn gbogbo. Ó ní gbogbo wọn pátá o ni wọ́n rí ọwọ́ he tí ọwọ́ wọn sì dẹ̀ láti bí ọ̀sẹ̀ 2-3 sẹ́yìn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo, eyín Ajagun Adétúnjí Adélẹ́yẹ, èyí tí ó fi ọ̀rọ̀ ọ̀hún léde lólúlé iṣẹ́ Àmọ̀tẹ́kùn tó wà nílùú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo lánàá ọjọ́ ìṣẹ́gun lásìkò tí wọ́n ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi náà. Ó ní bẹ́ẹ̀ bá wò dáadáa, ìpínlẹ̀ Ondo ti ń gba ìsinmi kúrò lọ́wọ́ àwọn Fúlàní oníṣẹ́ ibi àti àwọn tí wọ́n ń jiyàn gbé o. Ó ní nínú àwọn ènìyàn 27 náà, ó ní àwọn 3 péré o ni wọ́n mú fún ẹ̀sùn ìjínigbé ní àwọn tó jẹ́ aláìbodè ìpínlẹ̀ Ondo sí ìpínlẹ̀ Kogi àti ìpínlẹ̀ Ondo sí ìpínlẹ̀ Edo. Ó ní àwọn ibodè yìí ni wọ́n ti mú àwọn afurasí
mẹ́ta náà tó jẹ́ ajínigbé. Ó ní àwọn tó kù ní ẹ̀sùn èyí tó ní ṣe pẹ̀lú ìbálòpọ̀ tìpátìkúùkù, àwọn tí wọ́n ń já wọlé onílé tí wọ́n ń jí wọn ní dúkìá owó iyebíye, àti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó mọ́ àwọn tí wọ́n ń gbé èèyàn fi ṣètùtù ọlà. Ó ní àwọn wọ̀nyí ni wọ́n rọ́wọ́ tó sì jẹ́ pé ìwádìí ti ń lọ lórí wọn o. Lákòótán nínú ọ̀rọ̀ akọgun Adétúnjì, ó ní bẹ́ẹ̀ bá wo ìpínlẹ̀ Oǹdó báyìí, àlàáfíà ti ń jọba láwọn ìgbèríko gbogbo àti nínú ìlú gangan. Ó ní bẹ́ẹ̀ sì ni àwọn àgbẹ̀ wọ́n ti ń lóore ọ̀fẹ́ àǹfààní àti lọ sóko wọn o, látàrí ìgbésẹ̀ kan èyí tí àjọ Àmọ̀tẹ́kùn gbé pẹ̀lú bí àwọn náà ṣe ń lọ sínú oko àwọn àgbẹ̀ yìí láti lọ farasí síbẹ̀ kí wọ́n dáàbò bo àwọn tí wọ́n ṣiṣẹ́ nínú oko, kí wọ́n sì lúgọdẹ àwọn oníṣẹ́ ibi láti mú wọn. Gẹ́gẹ́ bí ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Oǹdó, ṣé Yorùbá bọ̀ wọ́n ní máfoko mi dá ọ̀nà ọjọ́ kan lèèyàn ń kọ́ o, àti wípé báyìí ní ṣe kan mi kò yí padà. Àdíá fún ìròyìn yìí o èyí tó wá láti ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó òun ló ti gbé ọ̀rọ̀ ìkìlọ̀ bóde báyìí fún gbogbo àwọn mùtúmùwà tó bá ń gbé jákèjádò igun mẹ́rin tó gbé ìpínlẹ̀ Èkó dúró lójúnà láti lè má ta àpá sí òfin èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àyíká àti àlàáfíà tó fi mọ́ ọ̀rọ̀ ariwo ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, ẹni tó jẹ́ alámòjútó fún ọ̀rọ̀ àyíká àti ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ Èkó, eyín ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab, èyí tó sọ wípé ní ẹ̀yìn bíi ọjọ́ mẹ́wàá kan èyí tí wọ́n fi ọwọ́ òfin mú àwọn kọ̀lọ̀sí elétí ikún kan èyí tí wọ́n ṣe ìnáwó lójú ọ̀nà tí àwọn ọkọ̀ tó ń gbà lọ gbàbọ̀ lágbègbè kan ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó ni wọ́n wá gbé ọ̀rọ̀ náà bóde o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní lójú ọ̀nà kan tí wọ́n pè ní Raymond Njoku Road nílùú Ìkòyí ní ìpínlẹ̀ Èkó lọ ni wọ́n ti mú àwọn ènìyàn 5 kan èyí tó ń ṣe ìnáwó lójú ọ̀nà náà tí wọ́n sì fi ìnáwó tiwọn dí àwọn ènìyàn tó ń lójú òpópónà fún ọrọ̀ ajé tiwọn àbí fún nǹkan ìmíì tí wọ́n fi dí wọn lọ́wọ́. Gẹ́gẹ́ bí alámòjútó ọ̀hún Wàhábù bó ti sọ di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi sórí ìkànnì X rẹ̀ èyí tó ṣe tayélujára, ló fi orúkọ àwọn ènìyàn 5 tí wọ́n mú èyí tó ń ṣe ìnáwó lójú pópó ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn òfin tí ìjọba ọ̀hún ti gbé kalẹ̀ wípé kò sí àyèkáyè fún ẹnikẹ́ni nípa yòówù kó ti jẹ́ ènìyàn tó tàbí bó ti lórúkọ tó àbí ipò tó láti ṣe ìnáwó ní ojú òpópónà, nítorí ó ti di òfin ẹni tó bá ti ti tàpá sí ó di dandan kó nítọ̀hún kó lùdà òfin o. Àwọn ènìyàn 5 ọ̀hún tí wọ́n mú láti rí Ọmọlára Ajétúmọ̀bí o, eléyìí tó jẹ́ olùgbárùkù tìnáwó tá a mọ̀ sí event planner. Bákan náà Ògúndáre Olúbùnmi, wọ́n ní èyí ń gangan lẹni tó ń ṣe ọjọ́ ìbí tó pe ènìyàn tó sì jẹ́ pé òpópónà ń ló mú fún gbọ̀ngàn ayẹyẹ ìnáwó rẹ̀. Bákan náà ni wọ́n mú Ayọ̀délé Bùsúyì, èyí ń lẹni tí ń kọrin níbi ayẹyẹ ìnáwó ayẹyẹ ìjọ́bí ọ̀hún olórin ọjọ́ náà. Wọ́n ní wọ́n mú èyí ń náà. Lẹ́yìn èyí ń wọ́n ní wọ́n tún mú Owó ẹ̀yẹ Adédayọ̀, èyí ń lẹni tó to irinṣẹ́ fún olórin tó kọrin níbi ìnáwó ọ̀hún. Ní ìgbà tí wọ́n mú Akínọlá Akínkúnmi o, èyí tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń darí ètò ayẹyẹ ọ̀hún tá a mọ̀ sí MC, àti wọ́n ní gbogbo àwọn wọ̀nyí 5 yìí ni wọ́n fi ọwọ́ òfin mú tí wọ́n sì ti kó wọn lọ sílé ẹjọ́ látàrí pé wọ́n tàpá sí òfin ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú ọ̀rọ̀ alábòjútó ọ̀hún, ó ní òfin yìí ó bà sórí ọmọdé bà sórí àgbà ni, àtolówó àti mẹ̀kúnnù. Ó lẹ́nikẹ́ni tó bá ti ṣe ìnáwó lójú pópó ní ìpínlẹ̀ Èkó níbi tí ìpínlẹ̀ Èkó bá gbédé dúró ni yóò fojú ba ilé ẹjọ́ tí wọ́n bá ti mú. Wọ́n ní òkú arákùnrin kan rèé èyí tí wọ́n rí o ní ààyè kan èyí tí wọ́n ti ń kọ́ ilé kan lọ ní ojú òpópónà Èkó sílùú Ìbàdàn, tí wọ́n sì ti rí àpá àdá lára òkú arákùnrin ọ̀hún èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, SP Ọmọlọ́lá Òdútọ́lá, bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde, ó ní ọdẹ èyí tó ń ṣọ́ ààyè tí wọ́n ti ń ṣiṣẹ́ lọ yìí, òun mà ló pe ẹni tó ní ààyè tí wọ́n ti ń ṣiṣẹ́ náà wípé Ṣẹ́gun tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ààyè yìí pẹ̀lú àwọn ènìyàn kan tóun ò dárú orúkọ wọn mọ̀
ni wọ́n jọ ń jàdù nǹkan kan tí ó ti di fàákàjà láriwo láàrin ara wọn, èyí tó sì jẹ́ pé ẹni tó ní ààyè tí wọ́n ti ń kọ́ ilé lọ yìí ó fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní agbègbè náà létí o lórí ìṣẹ̀lẹ̀ náà. wọ́n ní kò pẹ́ kò jìnnà ni àwọn ọlọ́pàá yìí ta mọ́ra láti wá bá wọn dá sí ọ̀rọ̀ náà. sí ìyàlẹ́nu wọn nígbà wọn ìdí ààyè tí wọ́n ti ń ṣiṣẹ́ ọ̀hún, òkú Ṣẹ́gun ni wọ́n bá ń lẹ̀ pẹ̀lú àpá àdá tó ń bẹ lára rẹ̀ tí àwọn tí wọ́n sì ṣekú pa yìí tí wọn ò dá wọn mọ̀ tán ti na pápá bora. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wa ní ìwádìí tí ń lọ lọ́wọ́ báyìí láti lè mọrúfẹ́ àwọn ènìyàn ibi èyí tó ṣekú pa Ṣẹ́gun ní ààyè tí wọ́n ti ń kọ́lé lọ lójú òpópónà Èkó sílùú Ìbàdàn tí wọ́n ní ààyè ọ̀hún bọ́ sí tí wọ́n sì ná pápá bora. onínígẹ́rẹ́ tí idà òfin bá ti mú wọn yóò kó wọn relé ẹjọ́ ni gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde. nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn obìnrin tó ń kọrin tàkasùfé tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Tiwa Savage Ouma ló ti sọ wípé òun mọ orin kọ, òun sì ní ẹ̀bùn orin ju Wizkid, Davido àti Burna Boy lọ o. tí wọ́n bá ń ka àwọn olórin ní orílẹ̀-èdè Nàìjíríà tí Ọlọ́run fún ní ẹ̀bùn orin kíkọ tóun ti ọgbọ́n inú àti àgbékalẹ̀ tó tún ní ohun àdídùn nínú, ó ní ìyá gbogbo wọn lòun ṣe o, nítorí pé abínibí ó yàtọ̀ sí ability. gẹ́gẹ́ bí Tiwa Savage bó ti sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ rédíò kan ní ìpínlẹ̀ Èkó nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, ni wọ́n tún béèrè kan lọ́wọ́ rẹ̀ lórí àwọn ọ̀rọ̀ kan àti orúkọ kan èyí tí wọ́n tún pe Davido, Wizkid àti Burna Boy èyí tí wọ́n ní Big Three. ó ní Big Three jẹ́ àwọn àgbààgbà mẹ́ta tó mọ̀ díẹ̀ ta ní oríta mẹ́ta o. Tiwa Savage ní kí wọ́n kúrò ńbẹ̀ yẹn náà, ó ní erémọdé ni, nítorí wípé bí wọ́n bá ń pe Big Three, ó ní òun wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí nínú ẹ̀bùn orí kíkọ wípé wọ́n wẹ́ sí nọ́mbà òun, wọ́n kéré sí nọ́mbà òun o. ó ní bí wọ́n bá sọ ni ó yẹ kí wọ́n ní big one. ó ní tí wọ́n bá ní big one, òun gangan Tiwa Savage nìkan ló ń bẹ nínú ọgbà náà. ó ní ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ ṣe kó lè dùn dáadáa, bí wọ́n bá ní big four, ó ní tí wọ́n bá mú òun ni wọ́n tó mú Davido, Wizkid àti Burna Boy nínú big four. ó ní yàtọ̀ sí èyí hùn, ó ní erémọdé o ní àwọn wọ̀nyí ni wọ́n ṣe. gẹ́gẹ́ bí Tiwa Savage bó ti sọ̀rọ̀ náà, ó ní bàbá ní parọ́ o, ó lóun mọ̀ pé lótìtọ́ àti lódodo làwọn tí wọ́n ní ẹ̀bùn orin ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n pọ̀. ó ní bí wọ́n bá to Big Three tí wọ́n fẹ́ sọ ní Big Four, ó ní wọ́n wo Rema, Àṣàkẹ́, bákan náà ni wọ́n yóò tún wo àwọn olórin kankan lábẹ́ wọ̀nyí. ó ní ṣùgbọ́n ìyálàyà gbogbo wọn lòun ṣe o. gẹ́gẹ́ bí Tiwa Savage bó ti sọ, ó ní òun ní ẹ̀bùn, òun sì ń lo ẹ̀bùn ọ̀hún tó ń ti ohun dídùn léléyìí tí àwọn akẹgbẹ́ òun yòókù tí wọ́n ní ohun tí Ọlọ́run bá tó bo òun. bí Tiwa Savage bó ti fi èsì sí ọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ rédíò ọ̀hún èyí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní ìpínlẹ̀ Èkó. ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. títí dìgbà míì tẹ́tù máa láǹfààní láti gbọ́tun ròyìn míì, mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́ fún mi. Adénúgà lẹni tó mú ròyìn náà wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa o. Ìròyìn Feli-Feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. máa wò lóòrèkóòrè.